aláwàdà kẹ́ríkẹ́rí làwọn aláṣẹ Amẹ́ríkà bí wọ́n bá fẹ́ kí n tún físà wọn gbà kí wọ́n mú un wá sílẹ̀ mi fúnra wọn. Ṣóyínká ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òǹkọ̀wé àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti ṣàlàyé pé òun kò ní físà kankan láti béèrè fún mọ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà. Nínú ọ̀rọ̀ tó bá iléeṣẹ́ ìròyìn sọ, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ṣàlàyé pé bí àwọn aláṣẹ Amẹ́ríkà bá wòye pé àwọn ṣe àṣìṣe nípa físà òun tí wọ́n wọ́gi lé láìpẹ́ yìí, àwọn fúnra wọn ni kí wọ́n wá gba ìwé ìrìnnà pásípọ̀ọ̀tù òun nílẹ̀ òun láti lọ jàn lóun tẹ̀ kí wọ́n sì dá a padà wá fún òun. Bí ẹ kò bá gbàgbé láìpẹ́ yìí ni ìròyìn gbòde pé ìjọba Amẹ́ríkà ti wọ́gi lé físà òǹtẹ̀ àṣẹ ìrìnnà sílẹ̀ Amẹ́ríkà tí wọ́n fún ògbóǹtarìgì òǹkọ̀wé náà gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká fúnra rẹ̀ sì sọ nínú ọ̀rọ̀ kan lọ́jọ́ díẹ̀ sẹ́yìn. Àmọ́ ṣá, nígbà tí iléeṣẹ́ ìròyìn bíi pé ṣé ó ń gbé ìgbésẹ̀ láti gba físà tuntun, ó ní àwàdà làwọn aláṣẹ Amẹ́ríkà náà mọ̀ ọ́n sí o. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tí wọ́n kọ sínú lẹ́tà tí wọ́n fi ṣọwọ́ sí i pé tó bá fẹ́ láti tún gba físà náà kó fúnra rẹ̀ mú ìwé ìrìnnà sílẹ̀ òkèèrè rẹ̀ wá kí wọ́n lẹ̀ ẹ́ lóǹtẹ̀ kí wọ́n jan òǹtẹ̀lú. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká ní bí kì í bá ṣe pé àwàdà Amẹ́ríkà pọ̀ jù, tí ó yẹ kí wọ́n gbèrò pé irú òun yóò dìde kúrò nílé òun wá mú ìwé ìrìnnà kiri fún òǹtẹ̀ físà Amẹ́ríkà. Mo ní kí wọ́n wá sílẹ̀ mi ni o, kí wọ́n wá gba ìwé ìrìnnà pásípọ̀ọ̀tù mi fúnra wọn, kí wọ́n mú un lọ fún ọ́fíìsì wọn kí wọ́n sì jà á lóǹtẹ̀ kí wọ́n sì dá a padà. Àgbà òǹkọ̀wé náà ní kò sí ọ̀rọ̀ lórí pé bóyá òun fẹ́ físà wọn mọ́ o. Ó ní àmọ́ bí wọ́n bá mọ̀ pé àwọn ti àṣìṣe lórí wíwọ́gilé físà òun eléyìí tí wọ́n wọ́gilé, kí wọ́n wá sílẹ̀ mi kí wọ́n wá gba pásípọ̀ọ̀tù mi kí wọ́n lọ jà á lóǹtẹ̀ kí wọ́n sì dá a padà wá fún mi. Ìgbà náà ni mo tó lè sọ wípé mo ṣetán láti gba ìwé ìrìnnà Amẹ́ríkà, bí bẹ́ẹ̀ kọ́ tilé oge tó gé jẹ o. Ṣóyínká ló sọ bẹ́ẹ̀. Ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára. Ẹ má gbàgbé láti máa bá wa pín ká. Ẹ máa fèròǹgbà ẹ sábàlá rèé sí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.